Mo kí gbogbo ojú tó wò mí pátápátá níkànnì Ẹ̀yà Yorùbá TV. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà ò ní di o. Ẹ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Agbègbè Jóbèlé la wà yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibi tí wọ́n ti ń ṣepo òun la wà yìí. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa rèé ńlá àmọ́ àwọn nǹkan tó jẹ́ pé yẹn tó lè rí látara ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa rèé ní ò tiẹ̀ ní òye nípa bí wọ́n tiẹ̀ ṣe ń ṣe ẹ̀yìn àti àwọn nǹkan tó jẹ́ pé ó sodo sínú ẹ̀yìn gangan. Ìdí nìyẹn tí a fi gbéra pa láti kàn ní Ẹ̀yà Yorùbá TV tá a fi wá sí agbègbè Jóbèlé níbí láti wá sí ẹkùn tí wọ́n ti ń ṣe ẹ̀yìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbà sí máa sọ pé ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Ìdí nìyẹn tá a fi fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu màmá wa tí wọ́n dúró yìí torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe níbi bí náà ni iṣẹ́ epo ṣíṣe. Ìdí nìyẹn tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ìyàwó ẹ dáhùn tó lọ ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó wò yín káàkiri àgbáńlá yìí. tó èmi ni Ganiyu Kafila láti Ọ̀yọ́ láti ẹbu epo Jóbèlé. Ẹ ṣé pọ̀ mà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé iṣẹ́ epo ni wọ́n ń ṣe ní agbègbè ẹbu Jóbèlé tá a wà níbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n wà káàkiri lásìkò tá a wà yìí ní ò lóye nípa bí wọ́n ṣe ń ṣe epo, bí wọ́n ṣe ń ṣe àwọn ẹ̀yìn, bí wọ́n ti lọ ń gbé lóko gan wọn ò lóye ń parẹ̀. Mo wá fẹ́ jẹ́ bá ń ṣàlàyé bí wọ́n ṣe máa ń ṣe epo, ibi tó ti bẹ̀rẹ̀ bá ń ṣàlàyé fún gbogbo àwọn tó wò yín káàkiri àgbáńlá yìí. Níbi tó ti bẹ̀rẹ̀ ní wípé à ń lọ kọ́ ní orí ọ̀pẹ. Tá a bá gbé lórí, tá a bá kọ́ lórí ọ̀pẹ, a kó jọ, a fi mọ́tò kó dé ẹbu tí wọ́n ti ṣe epo. Tá a bá kó dé bẹ́ẹ̀, oníṣọ́ọ̀bà wa sa, a wọ nǹkan wa, a dà sínú goro. Tá a bá dà sínú goro, tó bá jiná, a wà, a gbé lọ sí ìdí ẹ̀rọ. Tá a bá gbé sí ìdí ẹ̀rọ, bí ẹlẹ́rọ bá ti ń fọ́, bẹ́ẹ̀ làwa náà máa gbọ́n sínú àgbà padà. Ìdí bá a ti ṣe epo nìyẹn. Ẹ wá jọ̀ọ́, àwọn nǹkan mélòó la rí látara ẹ̀yìn? A rí èkùrọ́, epo, èèsàn, ṣọṣọ, làgìdì àti há. Gbogbo àwọn kan téèyàn lè rí lára ẹ̀yìn nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ wá dákun mo fẹ́ jẹ́ kẹ́ bá ń farabalẹ̀ kẹ́ bá ń ṣàlàyé àwọn ìwúlò kọ̀ọ̀kan torí pé èkùrọ́ tẹ́ la lè rí nísìnyí báyìí. Èkùrọ́ tá a lè rí ń bẹ́ẹ̀ nísìnyí. A fi ń fún òróró. Sóróró tá à ń jẹ tá a fi ń sebẹ̀. Òróró wọ́n fi ń ṣe ọbẹ̀, wọ́n sì fi ń ṣe ọṣẹ. Òróró èkùrọ́. Èèsàn nu wọ́n ń kó lọ ìlú òkèèrè. Ẹ̀làgìdì àfi ń dá iná, ìhà abẹ̀ àfi ń dá iná, ṣọṣọ ọbẹ̀ à ń sún àfi ń ṣe irú ọṣẹ. La fi ń ṣe ọṣẹ dúdú àbí? La fi ń ṣe ọṣẹ dúdú. La fi ń ṣe ọṣẹ dúdú. La fi ń ṣe ọṣẹ dúdú. Ìyẹn túmọ̀ sí pé àǹfààní tó sodo sídìí ẹ̀yìn ó pọ̀ gan. Ọ̀pọ̀ o. Ẹ wá dàkún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kò sí iṣẹ́ tí ò pa lára. Àwọn èèyàn náà sì sọ tá a bá fẹ́ ra kẹ́ẹ̀gì epo kan nísìnyí bá 5,000 àbí 4,000 àbí kankan ni wọ́n ta 5 litre nísìnyí báyìí. Iye tó dà kọ́ńtà náà nìyẹn. Àwọn èèyàn dẹ̀ ń sọ wípé n ti ń fìyà jẹ wá Nàìjíríà ni pé ọlá apá ń kó nǹkan wá láti òkè òkun. Ìdí ń fà tí nǹkan fi wọ́n. Ǹjẹ́ epo yìí náà rèé, ǹjẹ́ wọ́n ń kó wá látòkè òkun ní ló bí pé epo náà wọ́n? Wọn ò kó wá látòkè òkun. Epo bẹtiró ló fà tí epo pupa náà fi wọ́n. Lọ́nà wo? Epo bẹtiró ẹni tí ó wọkọ̀ wá láti ilé tí ó wá akọ ẹ̀yìn yìí owó ni wọ́n sì lé lórí. Wọ́n bí wọ́n ti ń wọkọ̀ 200 nísìnyí ó di pé wọ́n wọkọ̀ 500 naira wá. Àwọn tí wọ́n sì ń gun ọ̀pẹ sáà lè fi gọ̀gọ̀ já lórí ọ̀pẹ àá lè fi gọ̀gọ̀ já ara tó mú wọn náà nù wípé táwọn náà ń pe orí mọ́tò làwọn náà sí owó táwọn náà gbalè lórí ilé kan ẹ̀yìn tá a bá kọ ní ìsìn tí ṣe 40 odi à ń kọ ní 10,000 naira báyìí. Báyìí tẹ́lẹ̀ à ń kọ ní 8,000 6,000. Ìyàtọ̀ tó wà wọn bẹ́ẹ̀ náà wá pọ̀ lọ títí 2,000 àbí nǹkan náà ní. 2,000 3,000 bó ti jó ní wálẹ̀ nù. Ìmọ̀ràn wo wá ni ẹ fẹ́ gba ìjọba ní ṣókí lórí bí gbogbo nǹkan bó ṣe wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà torí pé mi tó wò pé nǹkan tó jẹ́ nǹkan tiwa kò yẹ kó tún máa wọ́n. Ẹ̀tọ́ àrin bí bẹtiró bá ti wálẹ̀ gbogbo nǹkan ni ó wálẹ̀ tí bẹtiró bá wálẹ̀ nǹkan ò lè wálẹ̀ ó ti kó bá gbogbo wa nítorí owó ọkọ̀ táwa náà ń wọ̀ làwa náà ń sí lé lórí ní táwa náà ń ṣe lórí. Ẹ sọ kankan lẹ́ẹ̀kan ẹni èèsàn yẹn ẹni wọ́n ń kó lọ sílùú òkèèrè. Wọ́n kó lọ o. Kí ni tí wọ́n fi ń ṣe lọ? Àwọn ọmọ tí wọ́n fi ń ṣe o ṣùgbọ́n wọ́n kó lọ o ní wọ́n rà kalẹ̀ yìí o ní wọ́n rà kalẹ̀ gbogbo ẹ̀ lọ́yẹ kẹ́ fídíò gan. Wọ́n fi ń ṣe títì. Wọ́n ní wọ́n fi ń ṣe títì ni o ṣùgbọ́n èmi mọ̀ pé yóò tó ní nǹkan míì tí wọ́n fi ń ṣe yàtọ̀ sí pé wọ́n ń dà sórí títì. Torí pé mi ò pé yẹ káwa náà ká lè máa ṣe fúnra wa. Wọ́n ní wọ́n fi ń fìdí etí odò. Ìyá wa àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ní owó lọ́wọ́ tó jẹ́ pé wọn ò ní nǹkan tí wọ́n lè fi ṣe tí wọ́n wò tẹ́ wọn ronú pé kí làwọn lè fi ṣe báyìí kí làwọn lè fi dókòwò
ǹjẹ́ àwọn èèyàn tán bá ní owó lọ́wọ́ ǹjẹ́ lè wá dókòwò pé àwọn náà fẹ́ máa ṣe ẹ̀yìn yìí? Wọ́n lè dókòwò, ẹni tó bá ti nígbò ọ̀pẹ tó bá sì jẹ́ pé lọ́ọ́ ra ẹ̀yìn ó lè wá dókòwò ní bíbà yìí àbí kò sẹ́ni tí ò lè wá dókòwò, gbogbo wa náà ní ìṣòwò. Wọ́n lẹ́ni tó bá ti lówó yóò ra ilẹ̀ yóò gbin ọ̀pẹ àgíríkì síbẹ̀. Yóò tó bí ọdún mélòó tí èèyàn bá gbin ọ̀pẹ àgíríkì tí ó fi máa wù? Yóò tó bí ọdún 5. Ọdún 5 kí wọ́n tó máa rẹ́yìn ibẹ̀ kọ. Tó jẹ́ tàgíríkì. Tó jẹ́ tàgíríkì. Ẹ dákun, ìmọ̀ràn wo lẹ lè gba àwọn èèyàn torí pé tí ìjọba ń sọ ní wípé ọ̀pọ̀lọpọ̀ wa rí láti sálùkù táwa náà dẹ̀ rí pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa rí náà náà fẹ́ lọ́ mọ́ dé táì mọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ti sálùkù. Ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn tó jẹ́ pé wọ́n ń sálùkù ebi sì ń pa wá níbùrù? Ìmọ̀ràn tí a lè gbà wọ́n ni wípé kóńkálukú náà padà sóko. Tí wọ́n bá padà sóko ebi ò ní pẹ nìkan o. Wọ́n ní ọdún kan ìnìyà àgbẹ̀ o. Tó bá dọdún kejì yóò dọ̀bẹ̀, ọdún kan náà ni. Tí wọ́n náà bá ti padà sóko wọ́n ó gbẹ̀gẹ́, wọ́n ó gbin iṣu, wọ́n ó gbin gbàdo, kò sí tí wọn ò lè gbìn káà náà wá padà oko. Ẹni tí ó bá sì padà oko kọ́ mọ iṣẹ́ tí ó bá tà jẹun. Kò síṣẹ́ pé àwa ní ọ̀gá bì kan àwọn ọmọ sẹ́ńbì kan, kò sí bẹ́ẹ̀ níbi iṣẹ́ oko. Tó bá ti ṣe ọdún kan náà nìyá wọn. Ẹ má bínú pé ìbéèrè mi pọ̀, ó ti tó bí ọdún mélòó báyìí tẹ́ ti ń ṣe kò? Àwọn àjẹbí tiwa ni. Wọ́n bí yín bẹ́ẹ̀ ni? Wọ́n bí wa bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kò síṣẹ́ tí ò ní dojúkọ. Kò síṣẹ́ tí ò ní dojúkọ. Àwọn àdojúkọ wo lẹ ti bá pàdé lẹ́nu iṣẹ́? Kò síṣẹ́ tí tá àdojúkọ ń bẹ. Àdojúkọ àti kọ́ṣẹ́ mi nígbà kọ́ṣẹ́ tí a rí pé kò sí ìlàtún padà síbi iṣẹ́ ìyá wa àti bàbá wa tí wọ́n fi lé a lọ́wọ́. Ǹjẹ́ ọjọ́ kan tètè wà tẹ́ ti lọ sóko tó jẹ́ pé lọ kó ẹ̀yìn tó jẹ́ pé bóyá ẹ ti fojú pa máa jèrè tó pọ̀ tó báyìí tó wá di pé dàkejì ló padà wá sílẹ̀? Ẹ̀yin ò lè dájọ́ fúnra ara rẹ̀ ntọ́lọ́run bá gbé wá lórí iṣẹ́ yìí ni. A lè dájọ́ fúnra wa tó àti kó Ọlọ́run jẹ́ amúláyọ̀ àtàlàáfíà wọ́n jẹ́ àríjò mi gbóná o táwa máa bẹ lọ́hùn fún nù. Ṣùgbọ́n káwá rí i pé bí mo wá ti kọ́lé 6 yìí wọ́n ń bẹ lọ́hùn kí n répo kẹ́ẹ̀gì 12 tàbí wọ́n ń bẹ lọ́hùn kí n répo ntọ́lọ́run bá gbé wá ni bọ́ bá mú 12 wá déédéé tó bá sì tún mú etí òtún tó bá náà wá àgbà kádàrá ni nítorí a mọ̀ pé bí tí ń tún lọ wájú bí nílò ẹ̀yìn. Ó ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé kan tá a bá kọ́ tẹ́lẹ̀ àmọ́ jábí kẹ́ẹ̀gì kan àti 5 litre 3 àmọ́ já àti 2 ń bẹ ṣùgbọ́n ní ìsìn bá a bá kọ́ lé kan ní ìsìn kò kún yẹ́lò mọ́. Jù bá ń lọ. Kò kún 20 litre ní yẹ́lò yẹn. 25 litre. 25 litre kò kún mọ́ ní ìsìn. Nítorí àgbàdo ti dé bá bá dàsìkò àgbàdo kò ní sí epo omi lórí ẹ̀yìn mọ́ gbogbo ẹ̀ yóò ti lọ bá wọn. Ẹ ṣé mo dúpẹ́ mà. Lágbára Ọlọ́run ó bá ń gbàdúrà yín. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá yìí torí pé nígbà tí mo débí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yẹn ní ẹmú wá ìyá yìí gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀. Lágbára Ọlọ́run ọlọ́ọ̀jì káwọn máa ti yan lóòjì kí wọ́n yára. Àmín o. Lágbára Ọlọ́run ọba. Ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí àtàwọn ibi tá a wà ẹ́. Èmi ni Ganiyu Kafila ní agbègbè Jóbélé Ọ̀yọ́ lẹ́bù epo. Ẹ ṣé púpọ̀ mà. Ọlọ́run yóò bá ń gbàdúrà yín lágbára Ọlọ́run.